Àgbàlẹ́tù lètò ìròyìn fún gbogbo ọmọ Yorùbá nílé lóko lókè òkun. Ẹ máa gbọ́ ẹ tẹ́tí lóko ìròyìn látẹnu àwọn ẹ̀wẹ̀ só báwọn ará Ìjẹ̀bú ti máa kí wa wà á nẹ́wẹ̀ só báwo ni nǹkan bẹ̀ ẹ̀yin ará ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan àwa máa lọ àwa máa dé ẹni bá ní a máa bọ̀ nìkan là ní dé bá Jarvis rèé o ìyàwó Peller èyí tí àwọn kan ń bẹnu àtẹ́lù pé ṣé ìgbéyàwó ló kàn wọ́n kan nínú fídíò tá a ṣe lánàá mo yánnàná ẹ̀ pé alára ní ń gbéra ga ìgbà ló nígbà ń lò gbígbà ẹni bá lọ kò sí ohun tíyàn lè ṣe tí yóò jayé lójúmọ́ ìgbà tí ó bá ń yẹ ọ́ ìgbà náà ni kó o ṣe ohun tí yóò yẹ ọ́ torí gbà tí ò bá yẹ ọ́ mọ́ ohun tó o bá ṣe àbùkù ni ó bá bọ̀bẹ̀ nígbà tíyàn bá ní àsìkò tiẹ̀ tọ́lọ́run ti dẹ̀lẹ̀ fún ohun tó kọ̀ọ̀kan ni kó ṣe bí ó ti yẹ kó ṣe bó ti yẹ kó ṣe lásìkò tí Ọlọ́run dẹ̀lẹ̀ fún ló yẹ kó ṣe kò wá yẹ kó ní sùúrù tàbí kó kánjú tàbí kó ṣe nǹkan tó yẹ kó ti ṣe nígbà tí agbára ò tí ì sí lọ́wọ́ ẹ̀ tàbí nígbà tí agbára bá tán ló wá ṣẹ̀fẹ̀ máa sáré kíjokíjo Jarvis àti Peller ẹ kú oríire pàápàá jùlọ ẹ kú àṣeyege àwọn èèyàn jàǹkànjàǹkàn kúnnú fídíò yìí tẹ́ bá wò ó láti bẹ̀rẹ̀ dópin ẹ máa rí àwọn èèyàn tó jẹ́ wípé ẹ ò lè ní ìrètí tàbí ẹ ò lè ní lọ́kàn pé ó yẹ kán wá síbẹ̀ òun mo ṣe ń sọ fún wa nínú fídíò ti tẹ́lẹ̀ pé ọmọdé tó bá ní ohun tágbà ní ó yẹ kó ṣe ohun tágbà ń ṣe ni àwọn eléyìí ti ní ohun tágbà ní o wọ́n sì ti ń ṣe ohun tágbà ń ṣe ohun tó ń pè lágbà gangan ni ohun tíyàn ní ó lè jẹ́ bí ìmọ̀ ló ní ni ó lè jẹ́ ipò ni ó lè jẹ́ ọlá ni ó lè jẹ́ ọrọ̀ ni kì í ṣe bí ọjọ́ orí o béèyàn bá ní ọjọ́ orí bí ò bá ní làákàyè kò ní nǹkan kan ìròyìn àgbàlẹ́tù lẹ́ ń gbọ́ lọ́wọ́ àgbàlẹ́tù ní ìròyìn làgbàlẹ́tù ẹ̀yin èèyàn mi fídíò tẹ́ máa wò yìí ẹ máa rí ayẹyẹ náà bó ti ń lọ láti ìbẹ̀rẹ̀ tó pín ìdùnnú ni ìdùnnú ṣubú láyọ̀ ẹ rí Victor Osimhen fídíò ẹ̀ wá ń bẹ̀ nígbà tó dé ẹ rọ wọn àgbà òṣèré lọ́tún lósì àwọn ojú tẹ́ ẹ ti rí ti pẹ́ àwọn ojú tẹ́ ẹ ṣẹ̀ ń rí àwọn ojú tẹ́ ẹ ti ẹ̀ rí rí eléyìí jẹ́ gẹ́gẹ́ bí ayẹyẹ ọ̀kan nínú àwọn ayẹyẹ má lè gbàgbé ní ilẹ̀ Nàìjíríà mo kí yín ẹ kú àṣeyọrí ẹ kú àṣeyege láìpẹ́ a máa play fídíò yìí fún yín ẹ máa wò ó ní kíkún fúnra yín ẹ fún ju yín lóúnjẹ ìròyìn ò tàmójúbà bí mi bá fẹnu ṣàpèjúwe tí mo fẹnu ṣàkàwé tí mo fẹnu ṣàlàyé rẹ̀ fún yín nbí tó bá ní iná ń jó lórí omi ẹ sáà ní àbọ̀ irú bẹ̀ wá àwọn ohun tó jẹ́ gẹ́gẹ́ bí eérú náà la fẹ́ bù wáyé ohun tó jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀rí tẹ́ ò rí fúnra yín tẹ́ lè fi mọ̀ pé lóòótọ́ ni òun rèé. Womb shifter. That is a joke. That is a joke. Remove that one. It's okay, we should remove that one, right? So look at that handsome man over there. Say, baby, calm down. I'm coming home. I'm coming home.
I'm coming for you. Are you ready for me? Are you? See body, oh. See body. See body, oh. See body, see body. Ẹ gbà mí o, ẹ gbà mí. Thank you, thank you, thank you, thank you. So you want to go and meet that handsome man? Can I have his cap? Alaga, Ebami Sumonsi. Catch up. Ẹ wo Victor Osimhen ló wọlé yìí o lẹ́yìn tíyàwó sọ tirẹ̀ bẹ́ẹ̀ ti wò àwọn èèyàn jàǹkànjàǹkàn ló ń dé yìí o ṣùgbọ́n èrò wà níbẹ̀ èrò pọ̀ lọ ràbájì gan wọ́n pọ̀ lọ bíi bàbí èrò yìí gan kò jẹ́ kọ́kọ́ ó lè rìn mọ́ ẹni ayé ń yẹ bẹ́ẹ̀ni Ọlọ́run bá bùkún kò sẹ́ni lè bínú rẹ̀ bẹ́ẹ̀ni òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí Victor Osimhen agbábọ́ọ̀lù àgbàre o ẹ sì máa rí àwọn ènìyàn mìíràn nínú fídíò yìí èyí tẹ máa rí tẹ máa mọ̀ pé lóòótọ́ ẹni bá tó nǹkan ṣe òun là á jẹ́ ó ṣe ẹ máa gbádùn fídíò náà bó ti ń lọ lóní mẹ́lọ́mẹ́lọ́. Ẹ wò ó àwọn àgbà òṣèré túre o àwọn àgbà fèrè yọ̀yọ̀ rèé o àti rámọ́tà rẹ mò ń wò yìí kẹ́ ẹ ó yà ní lẹ́nu ẹ wò kò sẹ́ni tẹ́ ẹ̀ lè rí ń bẹ̀ àfẹni tí ò bá nókìkí ló kù yàtọ̀ sẹ́ni tí wọn ò bá fìwé pè kò wá sí bó ṣe lè hùn kó rí o kò sẹ́ni tó wà nínú ayẹyẹ ìgbéyàwó yìí tí kìí ṣe pé bóyá àfìwé pè ni ọ̀pọ̀ wọn mú aṣọ wọn wàṣọ ṣe rí àǹtí rámọ́tà ló ń dábí ẹdun yìí ọkọ ìyàwó fúnra ẹ̀ rí onírúsọ ẹ̀gbọ́n tó fẹ́ wí. Yeah, where's the Rolls Royce? Man, I use Drake. I want to see Drake.